Africa Content TV. Wọ́n ti sọ àwọn ètò náà gẹ́gẹ́ bí ó ti lọ níbi tó máa kàn àwọn aṣojú yín àti ìjọ Ọlọ́run pàápàá. Wọ́n ní àájùmọ̀ gbé ohùn àdúrà sókè fún ẹ̀yin fúnra yín àti fún ẹgbẹ́ yín. Mo rò pé ní àkókò tó ẹ wá pè sí yìí ó sì kú bí ìṣẹ́jú díẹ̀ tó máa fi débẹ̀ tẹ́lẹ̀ akókó dá akákókó ṣe nísìnyí àbí bẹ́ẹ̀ kọ́. So bọ́ àwọn ènìyàn ogúnlọ́gọ̀ ọ̀gọ̀rọ̀ ènìyàn tó wà ń bí ẹni pé àṣeyẹ gómìnà wọ́n làwọn fẹ́ gbóhùn yín fúnra ara wọn wọ́n lè mọ̀ wípé òótọ́ ni kì í ṣe irọ́ ẹ ṣe gbogbo wa wà pẹ̀lú yẹn. Ẹ ṣé o wòlíì àti gbogbo ẹ̀yin tẹ́ wá sí ibi ìsìnkú nínú wa èèyàn tó ṣe pàtàkì bí ó ṣe bá lè gbàgbé láéláé nínú ẹgbẹ́ níbi ìpapòdà ẹ̀. Ẹ ṣé o ẹ kú àdótì. Ó yẹ kí káwa náà bí ó bá tiẹ̀ jẹ́ ìṣẹ́jú mélòó kankan bẹ́ẹ̀ torí pé ìrìn àjò yìí ó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ olóògbé náà wà nínú àwọn tó yẹ kájọ lọ àwọn tí Ọlọ́run kọ́ pé kó lọ ní ìsìn àtijọ́ ń lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ṣùgbọ́n Ọlọ́run kọ́ ti àsìkò yìí tí ẹ ṣé àdúpẹ́ o àdúpẹ́ ẹ̀yin wòlíì ẹ̀yin pásítọ̀ ẹ̀yin àfáà ẹ̀yin ọ̀rẹ́ ẹ̀yin ìyàwó wọn ẹ̀yin ojúlùmọ̀ ẹ̀yin ará àdúgbò ẹ̀yin ará ilé ẹ ṣé àdúpẹ́ o àdìrẹ́lẹ̀ sọ̀rọ̀ àdàgbà ọdún àtúbọ̀ jìnnà síra a sì ní rí àyọkú mọ́ nínú ẹgbẹ́ Ọlọ́run àtúbọ̀ fi tó pọ̀ àwa lọ́rẹ̀ àti àdúgbò yìí àbálòláyọ̀ rẹ̀ ṣùgbọ́n. Hallelujah. Hallelujah. Nípa nǹkan tí ẹ ṣe Alhaja Pasuma àwa náà gbogbo apáta ẹjẹ ká dìde a máa fi nǹkan tí ó ṣe àfi tọrọ. Ọlọ́run ti fi àwọn ọ̀rẹ́ pàtàkì ó ti fi yí yín ká àwọn tó ń ṣojú tó ń sẹ̀yìn gbogbo wa ẹ má bínú káwa náà máa jowú díẹ̀ ń bẹ̀ á gbàdúrà pé kọ́lọ́run kó fi ènìyàn rere kó fi yí gbogbo wa ká àdúrà ṣùgbọ́n Jésù Kristi rẹ̀ mọ́ ọlọ́run aláyé àdúgbò àti ọ̀gá ẹbí yí gbogbo wa ká o iṣẹ́ rẹ̀ láti pé Jésù Olúwa wa. Àdúrà sókè fún Pasuma organization àbí bẹ́ẹ̀ kọ́. Ọlọ́run ló kó ẹgbẹ́ ìjọ kì í ṣe ìmọ̀ ènìyàn. Tó bá jẹ́ ìmọ̀ ènìyàn ni a ti túká. Ṣùgbọ́n nítorí tí ó wu Ọlọ́run láti kó ẹgbẹ́ ìjọ láti jẹ́ kí ìmọ́lẹ̀ rẹ̀ kó máa tàn kárí ayé. Ọba tó kó ẹgbẹ́ ìjọ lákòókò náà kó túbọ̀ máa ṣe àtìlẹ́yìn fún ẹgbẹ́ náà. Ẹgbẹ́ Pasuma organization ẹ jẹ́ ká sọ́dọ̀ àdúrà. Jésù Kristi máa ṣe mímọ́. Olúwa Pasuma organization ni Olúwa ìwọ ló fi bí ẹgbẹ́ náà múlẹ̀. Ayé máa jẹ ojú ká. Gbogbo ènìyàn máa jẹ ojú ká. Gbogbo ènìyàn máa jẹ ojú ká. Mo ti sọ máa jẹ ọmọ ìyá. Àwọn tó ń gbà wọ́n máa jẹ àwọn ọmọ ìyá. Máa jẹ ọmọ ìyá. Olúwa wa fojúmọ̀ gbé wọn àdúrà sókè fún ààbò pípé níbikíbi tí alàgbà Pasuma tó wà Ọlọ́run kó ṣe ààbò fún wọn àti gbogbo àwọn tó tẹ̀lé lọ Ọlọ́run kó ṣe ààbò fún wọn. Ọlọ́run ló sì ń débẹ̀ ó sì ń dúpẹ́ lónìí Ọlọ́run tó sì ń débẹ̀ ìpadàbọ̀ wálé rẹ̀ ó já sáyọ̀ kó já sọpẹ́ jẹ́ ká kọ́dà àdúrà. Jésù Kristi máa jẹ́ mímọ́. Ọlọ́run alágbára láyà tó máa ń yọ ọmọ rẹ̀ yọ lọ́wọ́.
àgbẹ̀yàn láàyè wà sí ìpàdé olúwa ti sọ́nà gẹ́gẹ́ lọ́yọ̀ àti àlàáfíà àti gbogbo àwọn olùbáṣiṣẹ́ ní orúkọ Jésù ti Násárẹ́tì ìṣelógo rẹ̀ nínú ìpadàbọ̀ ó ju èyí tó ń wà nínú tó wà láti ọ̀run Jésù Olúwa wa ìṣẹ́tù bàbá ọmọ tiẹ̀ mímọ́ èyí tí àgbájọpọ̀ ènìyàn wí ọ̀run kó fi àṣẹ sí Pasuma fúnra rẹ̀ àti Pasuma organization ọwọ́ ayé ò tọ́jọ́ ọwọ́ ayé ò tóṣùn ẹ̀yin ọ̀run má jẹ́ kọ́wọ́ ẹni bí tó wà. ẹgbẹ́ náà kó túbọ̀ máa gbòòrò sí i ìjọ Ọlọ́run ká máa pọ̀ sí i gbogbo wa ká wá yìí Pasuma ti ń polongo ara rẹ̀ ó tún ní kó máa kọ́lé wọ́n sì ti bẹ̀rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ títí níwọ̀n ìgbà tí ilé yìí bá wà lórí ilẹ̀ gbogbo ẹni tó bá níbẹ̀ yóò máa súre fún bí ilé ṣe débẹ̀ ìrètí àwọn ọmọdé sún tí àgbà ń sún tàlájì fún náà tí wòlíì sún Ọlọ́run alààyè jẹ́ kó máa bá ọmọ rẹ̀ lọ. gbogbo wa pátápátá ṣe wá lẹ́nu Jésù Olúwa wa. Hallelujah méje sórí wa. Hallelujah, 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 hallelujah. Hallelujah. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o, Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa o. Àní ikú ọ̀dọ́mọ́ o. Ní agbára Ọlọ́run ọba gbogbo wa àdàgbà àdarúgbó. Bàbá mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ kú àdòtì. Last week tí Monday kú àjọbẹ̀rẹ̀ wàhálà yẹn láti bí aago 8 sí 9. Mo dẹ̀ mọ̀ pé a kúrò bẹ́ẹ̀ yẹn tàbí jẹ́ tí Ọlọ́run fi jẹ́ kí Monday wọlé pẹ̀lú àwọn bàbá tó dé àjọ wà ń bí láàárọ̀ ọjọ́ yẹn èmi àti wọ́n jọ padà dé ọ̀dọ̀ Pàṣọ ní aago 10 alẹ́ because as Monday ni bóyá bí 6:30 to 7 last Monday but ní agbára Ọlọ́run gbogbo wa ò ní sáré kú mọ́ bá ní agbára Ọlọ́run gbogbo àwọn èèyàn dúró gan lọ́jọ́ yẹn àwọn èèyàn dúró gan mo rí pé wà Monday dá kò jẹ́ kí Monday ráre ẹ jẹ́ kí gbogbo wa níwà tó dáa so nǹkan tí mo fẹ́ sọ mo fẹ́ káwọn bàbá náà kó tó bá mi pray fún Alhaji Pasuma ó ṣe gudugudu méje yàyà mẹ́fà kò sí bí n sìn travel tó lọ yìí sísà wà lọ́wọ́ Monday travel tí Jíbọ́lá wà báyìí òun àti Monday ló yẹ kán jọ wà ń bẹ̀ o ìyàwó ẹ̀ mọ̀ pa ìjọ tó máa dá jáde láyé Monday yìí sọ ní ìṣẹ́jú 5 tó kù kó jáde láyé pé awoko mo máa lọ travel yẹn sẹ́ẹ̀ after 5 minutes ló dákẹ́ ó wà lórí wíṣíà ó sọ fáwòkó pé ìyàwó ẹ̀ ló pè ní fídíò kọ ó ní àwòkó àjọ máa lọ travel yẹn sẹ́ẹ̀ àṣé èyí tí Monday ò ní padà wá mọ́ àṣé òun ló ń sọ mo fàsìkò yìí dúpẹ́ Ọlọ́run jẹ́ kí gbogbo ariwo kú yìí mo wá fẹ́ fi àsìkò yìí náà sọ pé Alhaji Pasuma wọ́n try gbogbo ìrìn tá a rìn ní last week yẹn náà àwọn lọ gbé owó sílẹ̀ wọ́n ṣe gudugudugudu méje yàyà mẹ́fà bí mo ṣe tún wá sọ̀rọ̀ yìí náà bí mo ṣe ń sọ̀rọ̀ yìí bí tá a sin Monday sí ní last week èmi ní Alhaji ní pé kí n wà ní ìjáde a ti bẹ̀rẹ̀ foundation báyìí wọ́n kọ́ lọ lọ́wọ́lọ́wọ́ báyìí Alhaji ti gbé ó fi owó sílẹ̀ ká máa ṣe lọ tóun máa fi dé nígbà torí kò kì í ṣe ọmọ bẹ́ẹ̀ lọ́dọ̀ òun Ọlọ́run ní jẹ́ kó yẹ pé irú ẹ̀ la máa ṣe ni mo ṣe ní pé kẹ́ bá mi fi àdúrà ràn lọ́wọ́ òun lélẹ̀ wọ́n ti ń kọ́ báyìí wọ́n ti ń ṣe foundation òun lẹ́ ń wò yìí lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ so ẹ jọ yes òun láti bẹ̀rẹ̀ yìí ẹ bá mi fi àdúrà tó dáa ẹ bá mi fi ràn gbogbo báńdì ẹ̀ lọ́wọ́ kóun náà má ṣubú àwa tí a jẹ́ ọ̀rẹ́ ẹ̀ náà kí láburú má ṣe àwa náà because Paso jẹ́ èèyàn tó yẹ pé ó ní àánú lójú ó dẹ̀ jẹ́ èèyàn dáadáa ẹ bá mi fi àdúrà ràn lọ́wọ́ kí nǹkan kan má ṣe ẹgbẹ́ ẹ̀ kó má dàrú kí nǹkan kan má ṣẹlẹ̀ sí wọn mọ́ gbogbo àwọn ará àdúgbò yìí a dúpẹ́ lọ́wọ́ yín torí ẹ dìde ẹ ṣe nìyàn bàbá èyí náà dẹ̀ try Olúwa wà pẹ̀lú yín Ọlọ́run ní ta ìjọ yín rí
ọlọ́run ní bọ̀nà tí yín náà jẹ́, ilé àtọ̀nà yín kò ní bàjẹ́, ẹ̀ ní fọwọ́ gbọ́mọ sí i, gbogbo yín náà máa dàgbà, àwa náà máa dàgbà. Ibi tí Monday lọ ó sáré lọ ni àwa ò ní sáré lọ bẹ́ẹ̀. Mo dúpẹ́ o, I appreciate láti ìdílé Paso mo lè mi represent ẹ ṣé gan sir. Hallelujah. Hallelujah.